Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa, àtúnkì yín káàbọ̀ sórí àkọ́tún àjọrò ní ìkànnì Àwarawa TV. Ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ṣe wà pé bí àwa ti ṣe máa ń lọ láti ojúlé dójúlé láti mọ ibi tí ọ̀gbẹ́ ti gbédùn náà ni. A ti dé fún ti sáà yìí, ní ti àkókò yìí, ẹ máa wò pé níbo la tún dé o, níbo la tún wá o. Àkàtà olóṣèlú àgbà, ìyá gbogbogbò, tó bá ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin tí ẹnu wọn tọ́rọ̀, àwọn obìnrin tí wọ́n ti wà ń bẹ̀ tí ojú wọn sì tọ́rọ̀ tí wọn kì í bẹ̀rù ohunkóhun, òótọ́ ọ̀rọ̀ òkodoro ọ̀rọ̀ ló máa jáde láti ẹnu wọn. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi, níbi tí ìfọ̀rọ̀wánilẹ́nuwò wa tó dé dúró fún ti sáà yìí, ẹni tí a máa ní ìfọ̀rọ̀jomitoro pẹ̀lú wọn fún ìwọ̀nba àkókò eléyìí tẹ́ fi máa wò wá. Wọ́n ti fìgbà kan rí jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin eléyìí tí wọ́n lọ láti lọ ṣojú ẹkùn ìdìbò Ibadan Southeast nílùú Àbújá. Nígbà tí a sì bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ lóríṣiríṣi pé àlejò wa tí a ti fẹ́ ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn yìí, kí làwọn àṣeyọrí nígbà tí wọ́n ti kọ́kọ́ láti lọ ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò wọn. Inú mi dùn láti gbọ́ lẹ́nu èèyàn méjì èèyàn mẹ́ta lórí àwọn ohun tí wọ́n tọ́ka sí gẹ́gẹ́ bí àṣeyọrí ìpè nígbà tí ẹni tí ẹ̀ ń sọ yìí tí wọ́n wà ń bẹ̀, àwa rọ́wọ́ wọn o. Nǹkan tó bá dẹ̀ fi lè mú èèyàn méjì mẹ́ta sọ̀rọ̀ lórí èèyàn pé ẹni yìí ó ṣe dáadáa tó, ó fojú hàn pé onítọ̀hún mọ iṣẹ́ eléyìí tí wọ́n rán gangan ni. Kí n má wulẹ̀ dènà pẹnu, kí n má fà á púpọ̀ kó má gùn rárá. Ẹ jẹ́ kí n máa kí àlejò mi káàbọ̀ sórí ètò àjọrò fún ti sáà yìí. Fúnrara wọn ni wọ́n dárúkọ wọn tí wọ́n sì sọ láwọn ìpele eléyìí tí wọ́n ti ń bọ̀ dé ìgbọnnu òṣèlú títí di sáà tí a wà yìí. Ẹ kú dédé àsìkò yìí mà. Ẹ káàárọ̀. Ẹ bá mi dárúkọ yín fún àwọn àlè tó ń wò wá. Orúkọ mi ni Ìyáàfin Ajaja Abíọ́lá Adebukola. Torí mo fẹ́ ní bo ọ̀mọ̀wé ńkọ́ o. Ọ̀mọ̀wé. Ẹ yẹ ká bẹ̀rẹ̀ láti ìpele pé ọ̀mọ̀wé. Obìnrin tí wọ́n bá so ọ̀mọ̀wé sí ẹ̀yìn ọkọ rẹ̀, obìnrin ọ̀hún ó jẹ́ akíkanjú tó ti ń bá ìrìn àjò náà bọ̀. Ní ráńpẹ́ ká tiẹ̀ lè mọ̀ pé ṣé lóòótọ́ Ìbàdàn yìí náà ni ìdìde bọ̀ yín, ṣé Ìbàdàn yìí náà forí yín sọ, ṣé Ìbàdàn yìí gangan lẹ bá wa wà. Ẹ jẹ́ a mọ̀ bí ìpele ibi àwọn iléèwé títí tó fi dé ìpele ọ̀mọ̀wé. Adúpẹ́, ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí. Òkè Ọ̀fà bàbá àsàlẹ̀ ní ilé bàbá mi, ibi tá ti bí mi. Ìlú Ìbàdàn náà ni mo ti ka ọ̀pọ̀lọpọ̀ ìwé mi. Mo lọ sí St Cyprian Catholic Primary School lókè Ọ̀fà bàbá àsàlẹ̀. Mo lọ sí Gbolin Grammar School ní Ìbàdàn náà ni. Mo lọ jáde lọ ṣe lọ sí ilé àwọn ilé ìwé kan tí ò ń ṣe nìbàdàn. Mo lọ sí Iléṣà Teachers College. Mo lọ sí Ogun State College of Education. Ṣùgbọ́n lẹ́yìn ilé yìí, Ogun State College of Education UI gan ni wọ́n so wọ́n mọ́. Gbogbo oyè tí mo wá gbà gbogbo ní University of Ibadan ni mo ti gbà. Àkọ́kọ́ oyè mi B.Ed Language Arts University of Adult Education Department ní UI. I had master's degree mi lórí social work. Níbẹ̀ náà ni mo ti gbà. Same department, Adult Education Department. Mo dẹ̀ gba oyè náà lórí community development. Kí n tó wá lọ fún PhD ní industrial welfare and ní UI náà. Ní UI ní gbogbo ibi tí mo ti gbà rẹ̀. Pẹ̀lú gbogbo ìrìn àjò tí ẹ ń bá bọ̀ yìí, tá bá tiẹ̀ ní kí á béèrè lọ́wọ́ yín, ṣé gbogbo ìrìn àjò yìí báwo ló ṣe rọrùn sí gẹ́gẹ́ bí obìnrin? Báwo lẹ ṣe ń ṣe? Báwo ló ṣe rí? Báwo ló ṣe rọrùn? Kó tó di pé mo tiẹ̀ padà lọ gba gbogbo àwọn ìyókù, ìwé ẹ̀rí olùkọ́ni àgbà NCE ti Ogun State College of Education, now Tai Solani College of Education. Ibẹ̀ ni oyin ẹni kọ́kọ́ fi ń
ṣiṣẹ́ ṣùgbọ́n ni mo kọ́ ti ń lò ṣùgbọ́n mo ti ní àfojúsùn àti ìpinnu wípé kò sí ibi tí Ọlọ́run bá ràn mí lọ́wọ́ dé èmi náà fẹ́ kán máa pè mí ní dókítà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kó ṣe bẹ́ẹ̀ àti pé bàbá mi gan nífẹ̀ẹ́ sí tó bá jáde tó bá lọ àwọn lọ lé ní àwọn rí ọmọbìnrin kan tó ń wa mọ́tò ìwọ náà wa mọ́tò àwọn á fẹ́ kó kàwé gan owó tó bá ti wẹ̀ láti kàdé kó fi gbogbo ẹran pàápàá tó rí pé mo ti bẹ̀rẹ̀ sí ní bímọ ṣùgbọ́n torí wípé mo ti ní ìpinnu wípé mo fẹ́ ṣe mi ò rí ìpèníjà kankan àti pé ọkọ mi náà dẹ̀ jẹ́ nìkan Chief Ọmọwe Ajaja àwọn náà fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú mi wípé wọ́n làwọn tẹ̀ ṣe mọ̀ Èkìtì làwọn ṣe mọ̀ pé industry kan sí Èkìtì dẹ̀ náà ni ìwé kíkà náà ni so inú ẹ̀ dùn pé mo tiẹ̀ pé àwọn fẹ́ yàwó tó yẹ pé ó fẹ́ kàwé so ó ràn mí lọ́wọ́ gan so otherwise kò sí nǹkan kan tí mo lè sọ pé mi ò rí ìpèníjà yẹn ó lè wà ná ẹ mọ̀ pé bóyá yẹn fẹ́ lọ wọ́n fún yín ní ẹ̀ńdọ́bì kan ọmọ gbóná díẹ̀ ó yẹ kẹ́ ẹ jáde ní iye aago kan ọmọ dédé bẹ̀rẹ̀ sí ní ṣòjòjò ó máa ṣùgbọ́n kò sí ìpèníjà kankan tó kọjá àfaradà. láwọn àkókò tí ẹ̀ ń kàwé iṣẹ́ wo lẹ̀ ń ṣe ń gbà yín? iṣẹ́ olùkọ́ni nílùú Ìbàdàn náà ni. Tí ẹ bá tiẹ̀ ní kí ẹ rántí àwọn tí wọ́n ti kẹ́kọ̀ọ́ lábẹ́ yín ǹjẹ́ ẹ ṣì máa ń rí àwọn kọ̀ọ̀kan nísìnyí tán? àwọn kan pọ̀ gan. Ilé tó kọ́kọ́ tí ó dùn mí nínú jù ni pé ọjọ́ tí mo dé National Assembly àwọn ọmọ kan wà tán wá bá mi pé bí mo ṣe ń bọ̀ náà ti ń sọ fáwọn èèyàn pé tíṣà àwọn wà lára àwọn tó ń bọ̀ ní àti Ọ̀yọ́ State bí mo ṣe dé wọ́n kóra wọn wá rọ̀ mọ́ mi. You taught us in St. Louis, you taught me in Emmanuel College High School. I have been your student. Irú ẹ̀ máa ń pọ̀ lọ gangan ìyẹn ló máa ń. Báwo ló ṣe rí lára yín gbà tí wọ́n wá ṣùgbà yín tó? I used to love them as my students. Ṣé mọ̀ tíṣà tó bá ṣe dáadáa pẹ̀lú ọmọ náà ló máa rí tán máa wá sáré bá wọ́n máa yọ̀ mọ́. Ó máa ń dùn mọ́ mi nínú pé bí tíṣà ò tiẹ̀ lówó iṣẹ́ tá a ṣe ó máa ń mú ìdùnnú wá tẹ́ bá pàdé àwọn tí ẹ̀yin ti ṣe dáadáa tẹ́ ti jẹ́ kí wọ́n ga tán ga ju èèyàn gan náà lọ. Mo rí kan tó ń ṣiṣẹ́ ní National Library Department ní Abuja gbogbo wọn ṣe pọ̀ káàkiri ni and àwọn kan á máa tẹ̀ máa pè mí lórí fóònù pé ṣé were you our teacher that taught us in? I said yes na. So ó máa ń jẹ́ inú mi máa ń dùn gan ó máa ń dùn mọ́ mi inú gan. Láti ìgbọnú olùkọ́ báwo lẹ ṣe wá dé ẹnu òṣèlú tẹ́yìn náà fi wá lọ ṣojú ẹkùn ìdìbò yín? Nígbà tí mo rí pé Ọlọ́run ti bùkún mi gan torí gẹ́gẹ́ bí olùkọ́ mi jáwọ́ dúró mo ṣe òwò ṣùgbọ́n kò dáa torí mo rí pé gẹ́gẹ́ bí mo ti ní ìpinnu pé obìnrin lèmi náà máa ń fẹ́ ojú wò pé èmi gẹ́gẹ́ bí obìnrin tí mo bá jẹ́ ọkùnrin mo máa tọ́jú ìyàwó mo máa tọ́jú àwọn ọmọ mi mo máa tọ́jú ẹbí mo máa tọ́jú òbí. Ilé tí mo ti wá lé tó tóbi gan ni látìgbà tí mo dẹ̀ ti kéré ni mo ti máa ń ṣe ojúṣe mi fún àwọn ọmọ tó wà lẹ́yìn mi. Ó máa ń tẹ́ mi lọ́rùn pé mo ti máa ń ní mo ṣe ìpinnu pẹ̀lú ọkàn mi pé I am going to be big. I am going to be known agbára Ọlọ́run pé mo fẹ́ kí n lè fi tún ayé àwọn kọ̀ọ̀kan ṣe. Nígbà tí mo wá rí i pé ó dàbí ẹni pé owó díẹ̀ Ọlọ́run ti kẹ́ mi díẹ̀ mo wá rò pé mo fẹ́ padà sí ibi tá a ti bí mi. But àwọn tó jọ mí lógún bó ti ẹ̀ pé inú àwọn ọkùnrin òkè ńdò ti máa ń sọ náà ni pé mo fẹ́ lọ tún ayé àwọn obìnrin kọ̀ọ̀kan ṣe níbi tí agbára mi bá mọ
nígbà tí mò ń lọ tí mo lọ darapọ̀ mọ́ òṣèlú mi ò lọ láti ṣe pé mo fẹ́ lọ contest, ọkọ mi ò tiẹ̀ fẹ́ torí gbogbo jàgídíjàgan tó máa ń ṣẹlẹ̀ ní òṣèlú ni pé òun á fẹ́ láyè kó lọ ṣùgbọ́n o ò lọ gbé igbá kankan ò lé mi gan ò tiẹ̀ rò pé mo ní agbára láti ṣe pé because ẹ̀rù máa ń bà mí gan. Nǹkan tọ́lọ́run bá ti kọ kò sẹ́dà tó lè yí padà. Lóòótọ́ ni mi ì ní èrò ṣùgbọ́n èrò yẹn ó wà lọ́wọ́ Ọlọ́run. Ọ̀gá wa Senator Bukola Ajaja ní àwọn brọ́dà mi kan Òkègbọ́lá àti àwọn àgbà òṣèlú kan bàbá ní ń tù wọ́n mú mi lọ sọ́dọ̀ Ládọjà pé wọ́n mú yín lọ síbẹ̀ wípé ìgbà tí mo ti bẹ̀rẹ̀ òṣèlú wọ́n ní pé mo jóbìnrin wípé obìnrin ò pọ̀ nínú òṣèlú, àwọn fẹ́ kí n mọ̀ wọ́n. Then èmi gan mo fẹ́ mọ Senator Ládọjà ń gbà yẹn torí pé as a teacher wọ́n ṣe nǹkan tó dáa ní school tí mo ti ń kọ́ mọ. Wọ́n kì í ṣe pé bẹ́ẹ̀ yẹn nìkan ni wọ́n ti ṣe sí onígbà yẹn. Ìgbà yẹn bóyá ìgbà tí wọ́n jẹ́ governor ni wọ́n ṣe 30 students in a class. Wọ́n fi wò pé nǹkan tí ó bá mú àwọn private school wọ́n máa ṣe dáadáa tí ọmọ tó pọ̀ jù nínú kíláàsì government school ni ò kì í jẹ́ kí wọ́n lè kọ́ wọn dáadáa. So wọ́n ní àwọn wọ́n fi ṣe kíní ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ and it yielded, so I was touched pé there could be somebody tó ń ronú mẹ̀kúnnù. So and èmi náà tí mo dẹ̀ jẹ́ olùkọ́ so nígbà tán ni mo ní well I would love to miss him. Bá a ṣe dọ́dọ̀ wọn ni gbogbo tá a débẹ̀ tán kó wa jẹ káàkiri àwọn èèyàn kan gbógun tì wọ́n nínú ẹgbẹ́ PDP. PDP lẹ ti lọ darapọ̀ mọ́ wọn. mo ti lọ darapọ̀ mọ́ wọn. So ìyẹn ló ṣokùn bá a ṣe kúrò bẹ́ẹ̀ pé December 2010 la kúrò pé ká lọ wọ ẹgbẹ́ mìíràn tá a máa fi dìbò. Ó nira náà tí wọ́n ti wà tẹ́lẹ̀ but wọ́n sọ pé wọ́n jùdí fún wọn. Wọ́n ṣe dáadáa pẹ̀lú wọn rárá. So ìyẹn ló máa tá àjọ lọ mú ẹgbẹ́ àkọ́ọ̀dì. Ẹ̀yin lẹ lọ mú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dì wá. But àkọ́ọ̀dì ti wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Torí àtẹ̀tìrí sẹ́nétọ̀ láti bẹ̀rẹ̀ láti Delta. Nígbà yẹn kó tó di pé ẹ̀yin. So àti àwa wò pé ó wà lórí òkè téńté ìwé ìdìbò àsọ̀rọ̀ àdẹ̀lébèrè dáadáa àṣà ò lọ. Mi ò bá wọn lọ o ṣùgbọ́n mo wà lára àwọn tó dáwó tán fi lọ mọ́ ẹgbẹ́ àkọ́ọ̀dù wa. Wọ́n yín àwọn yẹn láti local government àbúrò mo wà lára àwọn tó fi owó tá a fi lọ mọ́ ẹgbẹ́ àkọ́ọ̀dù wa sí Ọ̀yọ́ state sílẹ̀. Bá a ṣe darapọ̀ mọ́ nígbà táwa tẹ́ àkọ́ọ̀dù yẹn bí àwọn èèyàn kan àwọn tó jọ ń ṣẹgbẹ́ PDP ọ̀pọ̀lọpọ̀ ni ò bá wa náà torí pé wọ́n rí pé ṣe mọ̀ pé wọ́n á wò pé ẹgbẹ́ tuntun bá kí la fẹ́ mú jáde nínú ẹ̀. So ìyẹn ló wá fi ọ̀nà lẹ́yìn fún mi ní Ibadan Southeast tí wọ́n ń wá ẹni tí ó máa lọ sí House of Rep. Ìgbà tí wọ́n wá bá mi gan mo lé wọn ni pé kí ló kàn mí. A máa ń ṣe meeting kan pẹ̀lú ọlọ́ ní bàbá yẹn náà ọ̀dọ̀ bàbá lá ní òun ní Poly Road. Wọ́n wá ní pé àwọn pè mí there's one late politician kan náà tó pè mí pé kí wọ́n bá mi sọ̀rọ̀ pé kí n wá lọ ṣe mú ní mi tí ẹ mọ̀ bí mo ṣe lè sọ fọ́kọ mi gan pé because torí àdéhùn ti jọ wà. Àdéhùn pé mi ní contest pé àwọn ò láìkì jàgídíjàgan olóṣèlú àwọn fẹ́ kí n darapọ̀ mọ́ kí n máa ṣe gbogbo tí wọ́n fẹ́ ṣe fún wọn ṣùgbọ́n kí n má sọ pé débi pé wọ́n lù ìyàwó òun pa níjọ́ kan. So but after so many bàbá yẹn wá sọ kí ni pé ṣe bí mo máa ń gbàdúrà gan kó mọ̀ pa ládùúrà nínú kí n lọ gbàdúrà. Fẹ́kọ́ náà Ọlọ́run ni pé the spirit of God is one. Ohun tí àwọn rí èmi náà rí. So but still kò tó tẹ́ mi lọ́rùn tó pé mi tẹ́ mi bó ṣe fẹ́ káṣá máa dènà pẹ̀lú ẹ̀yàwéyà. Àbá ní pé káṣá lọ ká gbìyànjú ẹ̀ Ọlọ́run dẹ̀ torí pé mi tún jẹ́ obìnrin torí pé àwọn èèyàn mi ń pòǹgbẹ mi nǹkan tó dáa
òun ló ṣe easy fún mi láti lọ. wọn tiẹ̀ àwọn kan ò fún mi ní chance gan rárá. Wọ́n máa ń fi mí ṣe yẹ̀yẹ́ tá a bá torí mi mọ́ mo ṣẹ̀ṣẹ̀ wọ̀ ọ́ ni mi mọ́ bá ṣe ń ṣe. Tá a bá ṣe campaign lọ tá a bá dé mo rẹ́ nìkan tó sọ yẹn kan pé ṣé lè rí pé wọ́n ṣe máa ń ṣe náà nìyẹn ni wípé ṣé ẹwà àwọn security kan tó kàn kó dání pé ó rò pé ẹbẹ́ ní kí n wá ṣe ni mo dẹ̀ ti dé mo wá fẹ́ ṣe Ọlọ́run ṣe eléyìí tó bá ti fẹ́ ṣe. Ṣùgbọ́n níjọ́ tí mò ń kàwé kan mo ní ìwé kan tí mo fi máa ń gbàdúrà tí Ọlọ́run bá mi sọ̀rọ̀ láti bẹ̀ there and then mo mọ̀ pé ọ̀nà ni mo dẹ̀ máa wọlé. Tọkọ mi gbà tán tó bá ń sì ń bẹ̀rù mo ní kó kàn máa gbàdúrà fún mi pé mo dẹ̀ máa wọlé lágbára Ọlọ́run dẹ̀ ṣe. Tí ìbò tí wọ́n fi gbé mi wọlé ń bẹ̀ àti ìdìbò ìbò yẹn rí ṣùgbọ́n a tún rí nísìn lẹ́yìn tá a wà lẹ́nu tá a wà torí pé mo tún lọ lágbára Ọlọ́run. Ẹ wá jẹ́ ẹ yẹ ká wá bọ́ sí ìgbọ́nu pé nígbà tí ẹ wà nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àwọn nǹkan kọ̀ọ̀kan á dìde tó máa jẹ́ kẹ́ ò pé wọ́n dẹ̀ ti sọ fún mi pé ọkọ mi ti sọ pé kí n má torí bọ̀ ọ́ ǹjẹ́ àwọn kankan ti dìde ǹjẹ́ ti ní àwọn ìpèníjà kankan bẹ̀? Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sí o torí pé Ọlọ́run ni mo fi ṣe àtẹ̀gùn mi. Ọlọ́run dẹ̀ ni mo máa ń ké pè ní gbogbo ìgbà. Mi èrò ṣe rí nínú òṣèlú àhesọ máa ń pọ̀ jù. Wọ́n máa ń lẹ ẹ̀bà wọ́n máa ń pe kíní kan wọ́n máa ń pè ní ẹ̀bà òṣèlú. Nǹkan tẹ́ ẹ sọ àwọn kò kàn ṣe wọ́n kàn ro irọ́ yẹn wọ́n á dẹ̀ lè mọ yín. But irú ẹ̀ bá wá so many times irú ẹ̀ tí wọ́n á ní pé wọ́n lè ní pé wọ́n sọ nǹkan báyìí sí wọ́n lè ní pé sọ nǹkan báyìí sí leader yín. What you did not even dream of tó ẹ̀ sọ rárá wọ́n lè sọ sí leader yín. Wọ́n ṣàfẹ́ create problems láàrin ẹ̀yin àti leader yín. Irú àwọn yẹn wá dáadáa ṣùgbọ́n tí n bá ti rí nǹkan tó rú mi lójú mo lọ sọ́dọ̀ Ọlọ́run nínú àdúrà. Olúwa mo pè yín kí n tó lọ ní ìdáṣe come and help me. Ọlọ́run dẹ̀ jẹ́ kó. Okay o accord lánàá accord lénìí tí a bá ti ẹni ká béèrè pé látìgbà tí ẹgbẹ́ òṣèlú accord tí ó ti wà nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ bá ní kí ẹ fojú wò ǹjẹ́ bí iná accord ṣe ń jó láti ọdún 2010 yẹn ṣé bẹ́ẹ̀ ló sì ṣe ń jó títí di àkókò tá a wà yìí? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bó ṣe ń jó ó jó dáadáa láti 2010 sáwọn àsìkò ìgbà kan ṣùgbọ́n gbà tó yá ó dàbí pé iná yẹn lọ sílẹ̀ díẹ̀. Bàbá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé lónìí iná accord ń jó gidigidi ni ó ń jó gidi ju gbogbo àwọn ẹgbẹ́ tó ti wà ṣáájú wa gan lọ. Oríṣiríṣi awuyewuye ló máa ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú pàápàá tó bá ti kan ká yan ẹni tí ó jẹ́ olùdíje ká yan ilé ìfẹ́ lọ fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ó fẹ́ lọ fún ipò gómìnà. Ẹgbẹ́ òṣèlú accord láwọn ìgbà tí oríṣiríṣi awuyewuye yẹn tó dìde báwo lẹ ṣe yanjú ẹ̀ sí? Ọgbọ́n wo lẹ lò? Òye wo lẹ lò tí gbogbo ẹ̀ fi gún mọ́? Ǹjẹ́ ó tiẹ̀ ti gún mọ́ tán nínú ẹgbẹ́ òṣèlú accord títí dàkókò yìí? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn ò ní wàhálà kankan bó ti ń wò tó nínú ẹgbẹ́ tiwa mo fẹ́ lè sọ wípé kékeré ẹ̀yin fẹ́ tajà ẹ̀yin fẹ́ rajà a ṣe ìdúnàdúrà ó dẹ̀ bẹ́ẹ̀ pé a nípinnu àti agree lórí bá a ṣe fẹ́ ṣe bọ́rọ̀ accord àti àwọn tó wá darapọ̀ mọ́ wa àwọn tó wá tí wọ́n wá gba oyè tí wọ́n wá gba ipò pé àwọn fẹ́ dìbò àwa ti ń fojú àti mo fẹ́ sọ fún pé láti 2019 mo rán àwọn kan sí excellency mi pẹ̀nkẹ̀lẹ́mẹ̀sì Adébáyọ̀ Adélabú mo ní pé because I don't know tó fún mi ní kíní pé bó ṣe ṣe pé kó dìbò kó wọlé so mo á sọ pé káwọn yẹn lọ kó tẹ̀lé pé calculation tó wọlé
mo ní kó máa ran ẹgbẹ́ ACORD lọ́wọ́ kó tó wá ràn wá lọ́wọ́ pé kò ń ṣe dandan pa ní pé kó wá darapọ̀ pé àsìkò tó bá ní ìdí wa àwa náà lè fi ìbò sọ̀rọ̀ fún. àmọ́ ẹ lé olùdíje ń gbà yẹn lọ́hùn Saheed Ajadi. nǹkan tí mò ń sọ tí mò ń pé when I was telling him that pé mo rò pé tó bá di pé aṣáàtìlá àti ìlú díje ní gbogbo àti mò ń sọ 2015 àbí gba mo kọ 2015 mo rán yàn sí bẹ́ẹ̀ ni pé ìgbà tí wọ́n sọ pé wọ́n fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì pé kó máa bọ̀ lọ́dọ̀ wa ní 2019 náà wà á rán yàn pé kó máa bọ̀ kó tó di pé Àjàdí dé sọ́dọ̀ wa nìyẹn. Torí gbà ní 2019 wọ́n fẹ̀sùn kan ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ òṣèlú ACORD pé ẹ jùdí fún Saheed Ajadi wípé ẹ daṣọrò níṣẹlẹ̀ APC lẹ ṣiṣẹ́ fún gbà yẹn. ẹni tó bá sọ yẹn ó kàn Ajadi àti kóòchì tẹ́ ń sọ̀rọ̀ èyí mi ò mọ nǹkan tó pa wọ́n pọ̀. Sunday Igbenṣọlá gẹ́gẹ́ bí èmi national ni mo wà o mo dẹ̀ ń sọ ọ́ sìn kó gan gbà kó lè a máa gbọ́ nígbà tó a máa gbọ́ tí mò ń sọ yìí pé kò fẹ́ kí n tiẹ̀ dá sí nǹkan kan tó jẹ mọ́ ọ̀rọ̀ Sunday Igbenṣọlá Ọlọ́run dẹ̀ jẹ́ kí n dá sí torí mo mọ irú ẹ̀dá tó jẹ́ mo dẹ̀ mọ irú èèyàn tí í ṣe òun àti Saheed ni wọ́n jọ ń deal wọ́n fẹ́ lọ campaign ni o wọ́n fẹ́ lọ kinní kan ni o tí Saheed náà bá ń gbọ́ nísìn kó wá testify sí nígbà tí Saheed padà wá ní ìlú mo sọ pé o ṣe ní tó yẹ kó ṣe ó ní gbogbo nǹkan tó yẹ kó ń ṣe lòun ṣe fún Sunday Igbenṣọlá èmi kò hàn sí mi rárá mi ò bá ọdá sẹ́dú pé national ni mi mo fi òun àti alága ẹ̀ sílẹ̀ tí wọ́n bá nídìí ìrànlọ́wọ́ mi wọ́n wá máa ń bá mi gẹ́gẹ́ bí ẹni tó gbàkọ̀ dání lọ́yọ̀ state mi mọ kankan nípa ẹ̀ ó kàn wá bá mi wípé Àjàdí wá sọ fóun wípé òun ò dìbò mọ́. ní ìgbà wo ni 2019 ó ní Àjàdí sọ pé òun ò dìbò mọ́ níbo ló ti sọ ó ní tó sọ fóun nìyẹn mo dẹ̀ rí pé ìwà Àjàdí gan náà ń gbà yẹn bí ó bóyá ìwà ọmọdé bó ṣe ń ṣe ó kàn máa bó ṣe wù ló ṣe ń ṣe sí gbogbo àwọn leaders ẹgbẹ́ gan so ìgbà tó wá sọ yẹn mo ní ṣé torí pé kò ní dìbò báyìí ló ṣe torí kó sọ pé òun ò ní dìbò gọ́vnọ̀ ló ṣe wá ń treat àwọn ọmọ ẹgbẹ́ even including me he doesn't greet me nígbà yẹn kò ń bá mi sọ̀rọ̀ kò ń ṣe nǹkan òun àtàwọn yẹn náà jọ ń relate so nígbà tó dẹ̀ ti jẹ́ pé wọ́n jọ ń sọ̀rọ̀ ni ó sọ pé òun ló mọ ohun tó jọ sọ tó ní pé ó ní kóun ní ṣe I took my phone and I called èmi náà lọ́ọ̀gá ní Àbújá tí mo bá ṣe nǹkan kan tí ẹgbẹ́ ACORD ní Àbújá ò bá fọwọ́ sí anti-party ni mo ṣe so nǹkan báyìí ni mo gbọ́ o ìwà Saheed náà gbà yẹn kò sọ pé kò dàbí ẹni kó fẹ́ dìbò rárá nígbà tó wá rí pé wọ́n fún wa ní instruction láti Àbújá pé kàn lọ dìbò fún APC what can I do yes àwọn ọ̀gá tèmi ló instruct mi èmi mo dẹ̀ pé wọ́n ní nǹkan báyìí ni secretary ẹgbẹ́ sọdọ̀ Ọ̀yọ́ state ẹni ẹ̀mi ò dẹ̀ rí bá sọ̀rọ̀ kó ń bá mi sọ̀rọ̀ tó jẹ́ governorship candidate títí kò ń bá mi sọ̀rọ̀ kò ń relate mọ́ àwọn èèyàn gan nígbà yẹn so ńgbà tán dẹ̀ nípa tó fẹ́ ni àwọn tó jọ ń relate tájọ ń ṣe campaign káàkiri ọjọ́ mo ti bá lọ sí Ìsẹ́yìn tó ti dàbẹ̀ wípé ó já wa sílẹ̀ ó fi wá sẹ̀ ó tì tí wá dẹ̀ pé bí ẹni pé mo pọ̀ ju eléyìí lọ níjọ́ èlé mi ò ti bá lọ sí ibì kankan mọ́ bọ̀wọ̀n àtàwọn kóòchì náà lọ náà jọ ń ṣe mi mọ nǹkan kan nípa ṣùgbọ́n gbà tí wọ́n dẹ̀ wá sọ fún mi pé òun ò dìbò mọ́. mo pe Àbújá ọ̀gá mi nǹkan báyìí ni mo gbọ́ pé candidate sọ fún òun ò dìbò mọ́ and that's how we went to work for APC. Okay, ẹ wá jẹ́ ká wá wo bí ó ṣe wá ní 2019 yẹn àsìkò tá a wà ń sìn ẹ̀yin náà ti bọ́ síta pé ẹ fẹ́ díje a ṣe ń padà bọ̀ lórí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ yín ẹ jẹ́ ká bọ́ sọ́dọ̀ tí wọ́n gbọ́ngàn ó yẹ láti ìgbà tí ẹ ti kúrò l'Àbújá
ṣe tún wò pé ó tún yẹ kẹ́ ẹ tún padà ní ẹ ṣe méèyàn kan sílẹ̀ pé kí ẹ tì lẹ́yìn gẹ́gẹ́ bí ìyá ẹgbẹ́. bẹ́ẹ̀ la lílọ tí mò ń lọ yìí mò ń lọ láti dùn àwọn ọmọ ẹgbẹ́ mi nínú ni àwọn ọmọ ẹgbẹ́ àkọọdù nígbà tá a dìbò 2019 tán ìrẹ̀wẹ̀sì bá wọn ọjọ́ Monday àdìbò Monday tó tẹ̀lé Saturday tá a dìbò yẹn ni mo ní kán bá mi nílé bàbá mi ní òkè ọ̀fà bàbáṣálẹ̀ ní Odùsọjí area mo dẹ̀ ní kán lọ gba àwọn band boys yẹn kí gbogbo wọn bá wọn bẹ̀ àwa bẹ̀rẹ̀ sí ní jó káàkiri àwọn èèyàn wọ́n ń dà pé kí ni ó ń ṣe ilẹ̀ sí mi. àbí kò kú ṣe pé bóyá ẹ wọlé àbí. kò sọ pé mo wọlé bọ́ mo kàn fẹ́ ṣe láti lift spirit àwọn pé èmi ni mo náwó ó dẹ̀ rí bó ṣe rí yìí let's see another time. wọ́n wá jọ yẹn wọ́n ní àwọn ẹni tó máa gbẹnusọ fún wọn pé the only thing tó máa jẹ́ káwọn bá mi ṣe accord tí mo bá lè ṣèlérí fáwọn wípé 2023 máa jáde. mi ìfẹ́ kẹ́gbẹ́ accord yẹn kú torí pé mo ti fi benefit mo wò ó títí mo ṣèlérí fún wọn pé tó bá ti di 2023 lágbára Ọlọ́run kọ́lọ̀ ń dẹ́mi gbogbo wa sí máa jáde. wọ́n dẹ̀ rí sọ wọ́n ní táwọn ò bá ní gómìnà nígbà tí mo ṣe tí mo lọ sí House of Rep àwọn ò ní gómìnà gbà yẹn èmi ní gómìnà àwọn ní Ibadan Southeast Northeast and Southeast àwọn dẹ̀ gbádùn gan pé tí àwọn bá ṣiṣẹ́ tí gómìnà bá wọlé tó bá jẹ́ gómìnà tàwọn pátì wa gan ni tó bá wọlé ó máa ń ní bó ṣe máa ń ṣẹlẹ̀ pé wọ́n á kàn yí bírí wọn ò ní dá sí ọmọ ẹgbẹ́ gan wọn ò ní ṣe nǹkan mọ́ pé àwọn mọ̀ pé àwọn rí lé mi àwọn ọlọ́dọ̀ mi dé pé so mo gbọ́dọ̀ lọ tí n bá ti lọ àwọn ò ṣàkọ́ọ̀dù mọ́ ìdí nìyẹn tí mo fi sọ pé mo fẹ́ ṣe nínú bí ipò 51 positions náà tí a bá kó 90% fún àwọn tó wá bá wa ó yẹ káwọn náà ní 10% àwọn tá a lè pè àwọn yẹn náà mọ̀ wọ́n stranger ni wọ́n sì wà a máa fàdúrà tí náà ni pé bọ́n ṣe wá yìí Ọlọ́run jẹ́ kí wọ́n ṣe dáadáa ṣe é mọ̀ ìyẹn ni agbọ́n pé ká kó gbogbo ẹ̀ fún wọn gan wọ́n tá wá kó gbogbo ẹ̀ fún wọn kí ló máa jẹ́ àǹfààní ti àwọn ọmọ tá a wá tó dájọ́ ń ṣe ẹgbẹ́ bọ̀ láti ẹ̀yìn tó ń bá wá débẹ̀ tó ń bá kọjú sẹ́yìn tán tó sọ pé àwọn ò rí wa mọ́ ṣé kí máa jẹ́ tàwọn mi ò fẹ́ jẹ́ bí leader tó yẹ pé ó gbàgbé àwọn tó jẹ́ ọmọlẹ́yìn ṣùgbọ́n leader tó bá ti ń lọ tó ń réèyàn tẹ̀lé oná ń pè ní leader. kí wá làwọn nǹkan tí ẹ tún wá láfojúsùn torí aláǹfààní láti bá àwọn èèyàn sọ̀rọ̀ tí á dẹ̀ lọ sí òkè lọ́hùn báyìí láti gbọ́ nǹkan táwọn èèyàn sọ nípa sáà ìgbà tí ẹ kọ́kọ́ lọ àwọn nǹkan tẹ́ náwó sí àwọn ẹkùn ìdìbò yín. arábìnrin Ajaja wọ́n ṣe dáadáa ní àdúgbò wa wọ́n really try nípa ọ̀rọ̀ olómìdé yẹn omi tó ń dà wá láàmú so wọ́n bá wa ṣe bọ́ọ̀wù àríbọ̀ òòlù ládùúgbò wa wọ́n dẹ̀ tún bá wa ṣe wọ́n bá mójútó ọ̀rọ̀ náà wa tó ní ìṣòro náà gbà yẹn náà so àdúpẹ́ lọ́wọ́ wọn gidi gan fún yẹn náà àdúgbò wa ní bàbá àṣàlẹ̀ ní jọbí area yẹn ni so arábìnrin Ajaja ṣe dáadáa nígbà tó fi wà ní ilé ìgbìmọ̀ asòfin ibù gan nígbà yẹn ó gbẹ́ bọ́ọ̀lù sí àdúgbò wa ní àdúgbò bàbá àṣàlẹ̀ òkè ọ̀fà ní ẹgbẹ́ atarem ó ṣe ribiribi gudugudu méje àti yàyà mẹ́fà in fact even gan bọ́ọ̀ yẹn gan là ń pọ́n dé sí i. akọrin lórúkọ ti tèmi honourable Ajaja ṣe dáadáa wọ́n ṣe dáadáa gan torí mo sì rántí àbúrò mi wà lára àwọn tó jẹ́ àǹfààní iṣẹ́ ọwọ́ tí wọ́n ṣe ń gbà yẹn wọ́n ṣe dáadáa o látìgbà yẹn àti ìrẹ́yìn kankan
tó sì ṣe dáadáa bíi tiwọn. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó débẹ̀, tó tiẹ̀ tún jóbìnrin, Ọlọ́run á jẹ́ kó débẹ̀.